Ọọ̀ni fi $100 million ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ta Sunday Igboho lọ́rẹ láti ṣe àtìlẹ́yìn fún ikọ̀ aláàbò ìrù ẹkùn. Ní ọjọ́ Ìṣẹ́gun Túsìdeè ọ̀sẹ̀ yìí, ó ní Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì ló máa ṣèlérí owó tí kò dín ní $100 mílíọ̀nù láti fi ṣe àtìlẹ́yìn fún iléeṣẹ́ elétò ààbò ìbílẹ̀ tó dá sílẹ̀ ìyẹn ìrù ẹkùn fún ààbò ẹ̀mí àti dúkìá ọmọ káàárọ̀ oòjíire. Yàtọ̀ sí owó tí Ọba Adéyẹyè Àrólé Oòduà tó fi ta ìrù ẹkùn lọ́rẹ yìí, kábíyèsí náà mà tún gbé ọkọ̀ bọ́ọ̀sì bọ̀gìnì Toyota Hilux sílẹ̀ láti fi ran iṣẹ́ ètò ààbò ìbílẹ̀ náà lọ́wọ́. Olóyè Sunday Adéníyì Adéyẹmọ, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho, ló mọ̀ dá iléeṣẹ́ elétò ààbò ìrù ẹkùn náà sílẹ̀ láti fi ṣe àtìlẹ́yìn fún ètò ààbò káàkiri ilẹ̀ Yorùbá, pàápàá àwọn inú igbó láti ẹnubodè ìlú kan sí èkejì. Ọ̀jájá kejì, mà tún ṣèlérí àtìlẹ́yìn ńlá fún Sunday Igboho lórí ìrù ẹkùn tó sì lóhùn yóò kàn sí gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ káàkiri ilẹ̀ Yorùbá láti dìde àtìlẹ́yìn fún wọn pẹ̀lú. Ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun Túsìdeè ọ̀sẹ̀ yìí, ní Ọọ̀ni máa ṣe àwọn ìlérí yìí lásìkò tí Sunday Igboho lọ sí àbẹ̀wò sí kábíyèsí láàfin lórí ìdí pàtàkì tó fi dá iléeṣẹ́ elétò ààbò náà sílẹ̀. Nínú àtẹ̀jáde tí akọ̀wé ìròyìn Ọọ̀ni Sodiq Lawal tó mọ̀ síta lẹ́yìn ìpàdé náà, ló mọ̀ ti sọ pé ìdùnnú ńlá ní iléeṣẹ́ elétò ààbò náà mọ̀ jẹ́ fún kábíyèsí. Ọọ̀ni gbé òṣùbà káre fún olóyè Sunday Igboho fún ìgboyà, ìfaradà àti ìfarajìn lórí ọ̀rọ̀ ètò ààbò àti ìgbáyégbádùn ọmọ Yorùbá, tó sì tọ́ka sí pé ọ̀nà tó gbà farasí iṣẹ́ láti sin ìlú mọ̀ jẹ́ pàtàkì ìdàgbàsókè. Àtẹ̀jáde náà sọ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí Ọọ̀ni bó tún ṣe sọ síwájú sí i, ní gbogbo ọmọ Odùduwà pátápátá ló ní ojúṣe àti ẹ̀tọ́ sọ̀rọ̀ àlàáfíà, ìṣọ̀kan àti àṣeyọrí ilẹ̀ Yorùbá, nítorí pé ètò ààbò nìkan ní ìpìlẹ̀ tí ìdàgbàsókè àti ìlọsíwájú tó lè fi gbòòrò sí i. Kábíyèsí ní owó náà kì í ṣe pé òun kàn fi ti Ìgbòho síwájú lásán, bí kò ṣe pé òun náà fẹ́ ṣàfihàn ìfarajìn òun láti polongo àlàáfíà, ìfẹ́ àti ààbò gbogbo ọmọ ìran Yorùbá lápapọ̀. Mo gbé òṣùbà káre fún Sunday Igboho pẹ̀lú bó ṣe ń fi akíkanjú ṣe gbogbo ohun tó ń ṣe tó ń dáàbò bo àwọn èèyàn wa láì wo ti òṣèlú tàbí ẹ̀yà. Gbogbo àgbékalẹ̀ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá pẹ̀lú ìgbélárugẹ fún àlàáfíà aráàlú ńlá gbọ́dọ̀ máa ṣàtìlẹ́yìn fún. Ọọ̀ni ló sọ bẹ́ẹ̀. Ìgbòho nígbà tó ń dúpẹ́, ní mo kí Ọlọ́run ọba tó ní ayé àti ohun gbogbo, mo sì kí bàbá mi Ọọ̀ni, kí Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. Mo sọ lọ́jọ́ kan wípé Ọlọ́run ló rán Ọọ̀ni sí wa láti jẹ́ olórí gbogbo ọmọ Odùduwà. Bàbá jọ mí lójú lónìí, ẹ̀rù tún bà mí. Kábíyèsí tún ní kí wọ́n ṣílẹ̀kùn fún gbogbo àwọn tí a jọ wá. A ti ń jẹ Ọọ̀ni, eléyìí mà tún yàtọ̀. Gbogbo ojúmọ́ ayé, ní bàbá mi sọ fún mi pé Ọọ̀ni máa ń ṣe ètùtù fún gbogbo ọmọ Yorùbá láti ní àlàáfíà àti ìṣọ̀kan. Ó sọ bẹ́ẹ̀, ó wáá fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn sí Àrólé Odùduwà, tó sì ṣèlérí pé òun kò ní jọ ara òun lójú, àti pé gbogbo kọ̀lọ̀rọ̀ sí tó bá fẹ́ da omi àlàáfíà ilẹ̀ Yorùbá láàmú, òun làwọn rán padà síbi tí wọ́n ti wá. Sunday Igboho ló sọ bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, àánú yóò wá èmi àti ń rí. Àmín. Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìire.